Ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn mi. Ẹ kú ọjọ́ mẹ́ta. A kú bọ́jọ́jọ́ tí rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. Ọlọ́run ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọ̀jọ́ kúdà. Yóò mọ ṣàtìlẹ́yìn fún wa níbi gbogbo. Àdáwọ́lé wa, Ọlọ́run máa fàṣeyọrí sí. Agbára lọ́wọ́ Olódùmarè ọba tó dá yóò rọrùn. Toró ń lọ́ba àjíkí ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè. Agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún. Ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ. Ọ̀gbàgbà tí gbára àdúgbò. Abọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fì. Ìbà. Ìbà àwọn akọni obìnrin. Àwọn akáṣọ lérí mọ́rẹ̀rù obìnrin bámúbámú tán yànyàn. Àwọn afíjú ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ́. Afíjú àgbàgbà tí so kùtùkùtù mọ́wọ́. Ìbà yín o. Láàlú ògiri òkú dọwọ́ rẹ̀ wọ́n jẹ́ kílẹ̀ Yorùbá mọ́jọ́ dàrú. Ọ̀gẹ́rẹ́ ilẹ̀ ó dọwọ́ rẹ̀. Wọ́n jẹ́ aṣílẹ̀tẹ̀. Wọ́n jẹ́ tójú ilẹ̀ mọ́lẹ̀. Wọ́n jẹ́ kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ́ sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Mọ́jà arógbó pẹ́ntùká nílẹ̀ Yorùbá. Ìbà rẹ o. A kí àwọn èèyàn wa ní ìlú Òṣogbo. Bó tẹ̀ jẹ́ pé mi ráàyè wá. Àwọn náà wá síbi ọdún Ọya tá a ṣe ní Ọba Àgùn ní January 2nd. So wọ́n ṣọdún Ògún lọ́dọ̀ tiwọn náà l'Óṣogbo lánàá. Mo rí bàbá wa Yẹmí Ẹlẹ́bùrú bọ́m̀bẹ̀ tí gbogbo wọn sà ń dáwọ́ dùnú tí wọ́n jó tí wọ́n yọ̀. Ọlọ́run ó jẹ́ kí ìbọ kó gbà ó kádùá gbà. Gbogbo ètùtù tẹ́ ẹ bá ṣe lánàá lágbára lọ́wọ́ Olódùmarè yóò kàsà lú ọ̀run gbọ̀ngbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ ẹ bá dè lánàá yóò dè. Gbogbo tẹ́ ẹ bá tú lánàá ni ó tú. Agbára àwọn tó lé ayé. Ẹ wá rí nǹkan bí? Ìtààmú wa lónìí ẹ̀kan pàtàkì la fẹ́ kó jẹ́. A sì fẹ́ káwọn èèyàn wa kan bá wa dìímú dáadáa. Kan ṣe àmúlò rẹ̀. Kan ṣe àmúlò rẹ̀. Nítorí pé ìrìn téèyàn rìn nínú ayé gbogbo ọjọ́ lẹ́kọ̀ọ́ wà nínú ìrìn àjò téèyàn rìn. Ẹni tó bá ṣe tán láti kẹ́kọ̀ọ́. Torí pé tí gbogbo èèyàn ló fara lẹ̀ fẹ́ kọ́. Ṣùgbọ́n a gba àwọn èèyàn wa níyànjú. Ẹni ìrìn àjò tá a bá ti rìn kò sí ìrìn àjò kékeré. Ẹ jẹ́ ká máa rí ẹ̀kọ́ kọ́ nínú ìrìn àjò tá a bá rìn. Ọlọ́run dẹ̀ mọ̀ fún wa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà pè mí tí wọn ò rí mi bá sọ̀rọ̀. Ẹ má bínú sí mi. Mo busy gan. Ó ní ó jẹ́ kí n lè lọ síbi ọdún Ògún tán ṣe l'Óṣogbo lánàá. Ó ká mi lára gbọ́ yẹ kí n wà ń bẹ̀. Bá àwọn èèyàn wá wà ń bẹ̀. Ìtúkàn fún mi lọ́kàn balẹ̀ nìyẹn ká má bínú sí mi. Then ọdún Egúngún ìlú Ọ̀tànlé tí wọ́n ṣe mi lè lọ bẹ̀ náà. Ó dà pé ní ìyẹn mi ní lè lọ. Fúdì kan àbí èkejì. Fúdì kan àbí èkejì. A dúpẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wa. Ẹ má bínú sí wa. Ká tó bọ́ sínú agbámi ètò tòní mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. A rí brọ́dà kan, brọ́dà wa ni. Àwọn náà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n. Lórí ìkànnì ayélujára lórí Facebook. Mo dẹ̀ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti sọ̀rọ̀ láìmọye ìgbà. Bọ̀ wọ́n dọ́gbọ́n yí ọ̀rọ̀ padà nígbà tó dára àkókò kan. Mo máa sọ pé oníṣẹ̀ṣe làwọn. Ṣùgbọ́n wọ́n máa ń tako oògùn ṣíṣe púpọ̀ jù. Mo wá farabalẹ̀ ní ọkàn mi fúnra mi wá rò pé kí ló lè máa mọ́kùnrin máa tako oògùn ṣíṣe. Ṣé rí tí ogun bá jàyàn níbì kan ìmọ̀ ilé yẹn bọ́ síbòmíì ni. Ó sì wà lára tí jẹ́ kó ogun èèyàn ṣẹ́. Ogun jíjà n tó wúlò jù fún ọ ní ayé ibẹ̀ lógun ó ti dìde. Yóò wá lé. Ṣùgbọ́n ìwọ tó bá lẹ́mìí
tó lẹ́mìí tí èèyàn máa fi jagun ogun yìí ó padà borí èèyàn nítorí pé àìlè tẹ̀síwájú ó ní àwọn olóyìnbó ṣe wọ́n sọ pé quitters never win, winners never quit. Ìwọ tó bá ń jẹ́ pé oògùn ló ń ṣe onígbàgbọ́ nú ẹ̀ tó bá ń ṣe nígbẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ó lè máa lọ tìkọ̀tìkọ̀ látara pé bóyá o pàdé ẹni tí kò mọ̀ tó lóun mọ̀ tí ń gbowó lọ́wọ́ rẹ tí wọ́n ń ṣerọ́ fún ọ tàbí ẹni tó mọ̀ tí máa máa ṣerọ́ fún ọ wà ó di méjì. Ẹlẹ́kẹta tàbí kọ́ mọ́ pàdé olóòótọ́ rárá nílànà ògùn ó lè mọ sásíbòmíì tí ó tún wá jẹ́ kí ìrìnàjò rẹ kó tó pẹ́. Ṣùgbọ́n ìwọ tó máa ń wọ́n ọ̀nà àbáyọ ibi tẹ́mi rẹ̀ rọ̀gbà mọ́ yẹn má ṣàkúrò ń bẹ̀. Gbogbo àtàdó ìlànà ìrírí wà fún wa gan lórí ìrìnàjò ògùn. Torí ẹ̀ mo ṣe máa ń fara balẹ̀, torí ẹ̀ mo ṣe máa ń explain nǹkan fáwọn èèyàn yékéyéké pé bó ti rírì ẹ̀ ní sùúrù ni ògùn ó gba sùúrù gan. Tó bá ní sùúrù ọ̀pọ̀ babaláwo lékè ọ̀pọ̀ oníṣègùn ọ̀pọ̀ lópùrọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Bóògùn ṣe rí nìyẹn. Wọ́n la bàbá wa ṣe máa ń sọ pé àpà èèyàn ní máa ń ṣoògùn. Àpà one wọ́n tún wá ní ẹni alọ́rẹ́ iṣẹ́ ní ògùn ṣíṣe. Alọ́rẹ́ ni tí ó mọ ṣe ẹ̀mí pé ẹni tí ò bá ní ìgbìyànjú kò lè dáwọ́lé ògùn ṣíṣe. Ẹ má jẹ́ parọ́ tàn jẹ. Ìgbìyànjú lèèyàn fi ń ṣoògùn. Ẹni tí ò bá ní kó mọ́ dé díẹ̀ torí tó bá lé ọ lárílẹ̀ kan ọ̀ ní dé díẹ̀ mọ́ láéláé. Ó dẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ nígbàlà rẹ wà. Ìyẹn jẹ́ nínú ọ̀rọ̀ wàásù tí máa mú wá láàárọ̀ yìí. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé bọ́dà wa tí mo dárúkọ yìí ìmọ̀ ń ṣe fídíò láti tako oògùn lọ́pọ̀lọpọ̀ gbà. Mo wá sálábàpàdé fídíò wọn kan mo kọ́mẹ́ǹtì ń bẹ àwọn a lot of people ló tako wọn lórí ìgbàgbọ́ wọn pé kò rí bẹ́ẹ̀ pé kò rí báwọn. Now ó wá tó padà wá ni wọ́n á sọ specifically pé òun ò sọ pé kò sóògùn òun ò sọ pé kò séwé ṣùgbọ́n kò sí oògùn owó ẹ̀rù tó tààmù ẹ̀ lọ. Gbogbo tó ń tààmù ẹ̀ lọ ní tó sọ pé kò sóògùn owó mi ti ẹ̀kọ́ mẹ́mọ́ ìwọ ló nìyẹn fúnra rẹ̀ oògùn owó èyí lẹ́mọ̀ èmi ò mọ nǹkan tí ń jẹ́ oògùn owó. Nígbà tó wá dé stage kan ó wá fara rẹ̀ ó wá ṣàlàyé kí nìdí tó fi ń tako àwọn kinní wípé ọdún kan ẹnìkan mú àkọọ́lẹ̀ kan wá fáwọn wọ́n kọ ìgbọ̀wọ́ elégede ìgbọ̀wọ́ agéléntí ìgbọ̀wọ́ kinní kan sáà kó oríṣiríṣi lẹ́gbàjàgbọ́n bíi méje tí wọ́n rà. Ó ní owó rọ̀gùnrọ̀gùn làwọn lọ fi ra àwọn kinní yìí ló ń bá sà bọ́ mú kankan kí brọ́dà wa mọ̀ kankan. Ìdílé wọn yìí ṣe ilé jágilégbò. Ìdí tó jẹ́ kó máa dààmú nípa ògùn nu kò sẹ́ni tán bí nílé egbò àti ewé tí ò ní mọ̀ pé ògùn ń bẹ. Ìyẹn jẹ́ iní. Ìkejì kò sí alárìnká èèyàn àwọn alárìnká èèyàn ń bẹ tí pé wọn ìjágilégbò fámìlì wọn ṣùgbọ́n alárìnká lòun láti kékeré so tó rìn káàkiri tòótọ́ tó wọnú ayé lọ tí ò ní mọ̀ pé ògùn ń bẹ kò sí. Ẹlẹ́kẹta tí mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ọkùnrin wa ṣàlàyé kankan ó ní àwọn wá ṣoògùn yẹn tán wọ́n wá ní káwọn fi sí gbẹ́rẹ́ sí gbọ́wọ́ méjèèjì. Àkọ́kọ́ ná oògùn tó bá ti ní gbogbo àwọn nǹkan tẹ̀ kàkà lẹ́nu bíi orí elégbèdè orí ẹyẹ ọ̀sìn kì í ṣe gbẹ́rẹ́ ni irọ́ ni mo takò. Gbogbo àwọn tó bá jọ́jọ̀ gbọ́n lórí ìkànnì yìí ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ lórí tó bá ti mú yín mú ẹgbọ̀wọ́ elégbèdè sọ́rí tẹ́ ẹ mú ẹgbọ̀wọ́ kinní kan ikì tẹ́ ẹ mú ẹgbọ̀wọ́ oríṣiríṣi tẹ́ ẹ wá tó mú ẹyẹ ọ̀sìn ẹyẹ kinní kan mọ́ orí ẹyẹ ọ̀sìn ni o àwọn kinní yẹn wọ́n gan kò lè jẹ́ gbẹ́rẹ́ láyé nítorí pé lóògùn náà ẹ̀kọ́ nípa ògùn so arọ ní èdè
mo kàn fẹ́ kẹ́ mọ try kẹ́ mọ yànnàná àwọn nǹkan tẹ́ ẹ bá ń sọ torí pé oògùn tẹ́ ń wò yẹn àwọn ọ̀jọ̀gbọ́n ló ní kì í ṣe ẹni tí ò ní làákàyè rárá. níta tó kalẹ̀ yìí mo mọ iye èèyàn tó fẹ́ tá a bá tú wọn lẹ̀ pé ó kè kílẹ̀ ẹ̀rọ pọ́nmọ́ mi ṣe tí ò bá lọ lọ́sẹ̀ yóò lọ lẹ́bu tàbí kó lọ ń tùràrí ọ̀nà méjì nìyẹn ní fífín ìṣẹ́dá kí wọ́n fín tàbí kí wọ́n fi wẹṣẹ́ tàbí kí wọ́n fi ṣàṣẹ wọ́n lè fi ṣàṣẹ jẹ ṣùgbọ́n kì í sábà common lára àṣejẹ ṣùgbọ́n ní gbẹ́rẹ́ gbàgbé kò lè lọ níbi gbẹ́rẹ́ láéláé kò lè lọ níbi gbẹ́rẹ́ ẹ lọ bèrè dáadáa lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ìyẹn tẹ kọ́kọ́ sọ ńbẹ̀ yẹn irọ́ funfun ni wípé ẹgbọ̀wọ́ ikì ẹgbọ̀wọ́ elégbèdè àtòrí ẹyẹ ọ̀sìn kankan tá kó jọ wọ́n wá jó tán wọ́n wá fi sí gbẹ́rẹ́ sọ́wọ́ méjèèjì àwọn alẹ́ tẹ bá ti tọwọ́ ń bọnú àpò owó lẹ́ẹ̀ mọ̀ fi mú jáde ọwọ́ 419 lẹ kó sí ọwọ́ 419 lẹ kó sí nígbà míì tí 419 bá fẹ́ gbàyàn ìwọ tó bá mọ nǹkan tó wá farapamọ́ fún àwọn tó fẹ́ gbà ọ́ tó ọ̀fẹ́ kan mọ̀ pọ̀ mọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ètò yẹn lọ́ọ́ ti mọ̀ ní pé 419 ni wọ́n mọ̀ kankan níjọ́ kan ní pharma company mi bọ̀bọ́ kan tó máa bá wa tún generator ṣe tó dàbí engineer àjọ ṣàwo kékeré kan mo ṣàwo kékeré lójú ẹ̀ mo kàn fi di báyìí ṣe rí mo fi hàn díẹ̀ ó wá rò pé ó fọ́ bó ṣe lọ gbé babaláwo méjì kan wá ní àwọn yẹn tí ń 419 yẹn mọ ìdọ́dọ̀ mi babaláwo náà pẹ̀lú àwọn láti fẹ̀ wọ́n nífẹ̀ẹ́ làwọn ti wá mo wo wọn bó ṣe dúró mo mọ̀ pé ẹ̀mí mi ń sọ fún mi fáwọn eléyìí ṣe babaláwo mo bá mú wọn wọnú yàrá ọ̀dọ̀ mi kọ́mpìnì dẹ̀ fún mi ní yàrá kan tí mò ń lò nígbà yẹn a máa gbé ifá náà máa gbé jẹ́lẹ̀ gbàgà ibi wọ́n dojú ifá kan kọ́ ọbẹ̀ la ṣe é wọ́n ti kọ́kọ́ tú nígbà pé ní ẹ̀ lè dáfá fún mi kẹ́ mọ́ kì í kò pọ̀ síbi ẹ̀ tẹ̀ wọ́n wájú rẹ̀ inú oore ifá tẹ́ ẹ bá kọ lèmi ó ti mú tèmi kì í ṣe tẹ́ ẹ sọ lẹ́nu fún mi mo fẹ́ tẹ̀lé ṣùgbọ́n odù tó jáde yẹn tẹ́ ẹ bá ti ń kí lèmi ó ti bá mọ nítorí bá mi ń bẹ̀ tí eléyìí tó jẹ́ tèmi ẹ̀ kì í ifá tẹ́ ẹ dà yìí náà máa ń wọra wọn máa ń bros kò need láti kò need ká tu torí táàmù ti ń lọ àwọn gbọ́dọ̀ padà sífẹ̀ lálẹ́ yìí wọ́n ti 419 ni wọ́n lè ṣe pé wọ́n ní ẹ̀gbọ́n irú mi báyìí má máa dọ́dọ̀ mi mọ́ o then mẹkáníìkì tẹ́ ń wò yẹn tí bá ti generator kò mọ̀ pé mi àti nírò kíní yìí bọ̀ ẹ bá túlẹ̀ gbogbo ibi tẹ́ ẹ bá dè mọ́ ẹ má gbowó lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ̀yin lẹ́yìn jẹ́ kó látòjọ làwọn èyí máa ń wojú wọn ní àìgbọ́n àṣà àti ẹ̀jẹun kíní kan wọ́n wá ní sèmi ṣàwo ni wọ́n ní sọ̀rọ̀ àwo wálé iṣẹ́ yìí ṣàwo ẹ̀yin méjì tí ẹ dún sẹ́yìn ṣàwo náà máa ń wọra wọn ní ẹ̀ ṣàwo ifá tẹ́ gbé dání ẹ̀ mọ́ ọ̀pọ̀ ẹ̀ tẹ́ ń jẹ́ mọ́lẹ̀ yẹ ẹ̀ mọ́ túmọ̀ rẹ̀ irú lẹ̀ ń pa irú yín làpọ̀lọpọ̀ máa bá pàdé tí mo sọ pé àwọn ti pàdé babaláwo irọ́ ló bá wọn ni ẹ̀yin lẹ̀ ń bókọ àwọn tó ń pè ní babaláwo ẹ̀yin lẹ̀ ń bàjẹ́ ẹ̀ wá ń gbé fásínú lẹ́lọ́mbàgẹ́ wá ń káàkiri ayé babaláwo tó bá ti rí ti ń gbé fá kiri ṣọ́ra fúru wọn tí babaláwo bá ní tó bá mọ nǹkan tó mọ̀ tí ó jẹ́ pé awore ti fẹ́ yẹ ló ń jẹ ní ibi tó jókòó sí wọn níbi tó ká bá bá sí ibẹ̀ ló ń jẹ eré ó bá kò nídìí ká ọtẹ sáńbọọdù síta kò nídìí sáńbọọdù mo tún fọwọ́ rẹ sọ̀yà lẹ́ẹ̀kan sí tó o bá mọ̀ tó jẹ́ pé ìpìlẹ̀ Yorùbá ọmọ wàláhì kò nídìí kó gbé sáńbọọdù síta mo fi Elédùmarè ọba tó dá ayé mo fi búra gbogbo ẹ̀ láti bá ti gbé sáńbọọdù síta tó kọ síbẹ̀ pé àwa ń wo sẹ́ńbí tó wá ya kìíní fábábaláwo síbẹ̀ àbó ṣiṣẹ́ dandan ní rẹ̀ ẹ má tara yín ẹ lè bó tọ́pàdé ńbẹ̀ àwọn tó mọ̀ ẹ wọn à ń ṣò fúnra ara yín lẹ́ múra yín wábẹ̀ àṣírí tí wọ́n kẹ́ lọ́mọ nìyẹn nígbà tí wọ́n wá lọ tán mo wá pe ọ̀gbẹ́ni mẹkáníìkì yẹn àwọn pípọ̀ ìgbàyè rẹ̀ jẹ́ ni wọn àmọ́ dògbà ó náà mọ nǹkan gan àwọn náà jẹ́ kó mọ̀ pé kíní kan mọ̀ ní irọ́ ni wọ́n wá àwọn ibi tí wọ́n ṣiṣẹ́ dé lọ́dọ̀ yẹn tí ò jẹ́ kó fi ṣẹ́ hàn mí mọ́ nígbà wọn á rí wípé táwọn bá lu àbámọ̀dá kankan lọ́dọ̀ mi màá mọ̀ bẹ́ẹ̀ tí ó dá ifá mọ̀ làwọn olù àbámọ̀dá lọ́dọ̀ ẹ̀ ní òní mọ̀ ìgbà tí bòde ń sọ èmi ráàyè èmi náà máa ń kó fún yẹn pé ló máa ṣe nǹkan wá ni
pé mo nídìí báyìí lọ́ bá ń ṣe, mo nídìí báyìí lọ́ bá ń ṣe. Nígbà yẹn náà wọ́n gbá mi náà tí mo dúró yìí. Kì í ṣe àwọn yẹn o, àwọn míì náà tẹ́kọ̀ọ́ fún pé kí wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n ò ní ṣe. Ọ̀tọ̀ ni tí wọ́n ṣe, ọ̀tọ̀ ni tẹ́ bẹ̀ wọ́n. Ṣùgbọ́n gbà tó dé stage kan fúnra mi ní life mo wá jókòó pé nǹkan tí mo mọ̀ kíní yìí kò yẹ káwọn èèyàn tó mọ̀. Èkó tí mo dẹ̀ wáyé ló jẹ́ kí irú ìyà yẹn jẹ mí, because kò sáàyè dẹ́ ló pẹ́ kí n tó tètè ní private places tèmi tí mo lè máa gbé kí n tó nílé, kí n tó marry. So ó jẹ́ kí gbogbo kíní yẹn difficult fún mi, because o ò lè máa gbé pẹ̀lú àwọn èèyàn kẹjọ máa gbé kọ́ máa di gbogbo irú àwọn nǹkan báyìí kiri. Kò ní rọrùn, especially tó bá jẹ́ pé àwọn tẹ́ ìjọjọ jọra yín nínú ẹ̀sìn àbí nínú ẹ̀mí. Ó difficult fún mi. Gbogbo bàtà ẹni tí mo sọ pé mo lọ chọ́ọ̀chì, mo káàkiri, àwọn tí mo bá pàdé lórí ìrìnàjò mi nínú ayé mi ló fà á. Mo dèrò orí òkè. Mo ti ṣe jálàbí lẹ́kọ̀ọ́ tí mo gbé tẹ̀síwá àti pé tẹ̀síwá lẹ́yìn lọ́wọ́ mi látàrọ̀ dalẹ́. Mo ti ṣe dáadáa lẹ́kọ̀ọ́ yìí láìmọye ìgbà. Tẹ́ pé ilé tí mo gbé ń gbà yẹn, fa tẹ̀síwá dalẹ́ ni. Tẹ́ máa fà á, tá máa ṣe yá ìwé akọ̀yọ́ mọ́ 100,000, 200,000, 1 million, astagfirullah. Mo ṣe astagfirullah 12 million rí, mo lè dóyè. Torí ti máa ráwọn èèyàn tí máa ní èdè yìí. Torí ẹ̀ mo ṣe máa ń wọ́n àwọn àfáà kan tó máa ń sọ̀rọ̀. Tíra mélòó lẹ mọ̀? Kẹ́ lè mọ̀ tójú ti rí. Ṣùgbọ́n nígbà tí mo discover ara mi pé àgbà tí mo mọ kíní yìí, why tí mo fi yà jẹra mi. Nígbà tí wọ́n fẹ́ gbá mi, wọ́n gbé mi lọ síbi kan ní area lóko tó ń pè àdúgbò yìí náà o, Abúlé Ẹ̀gbá, Ahmadiyya, sorry. Ilé kí ó kan wà ní Ahmadiyya, wọ́n pè bẹ̀ ní, wọ́n pè lè kí wọ́n ní Markaz. Máa àfáà kan wà ládùúgbò yẹn. Máa yẹn olórí burúkú ayé àti tọ̀run ni. Ó dẹ̀ ṣe ètò yẹn tán ló bá ní kí n wá wẹ̀. Mo bá dẹ̀ lọ wẹ̀, mo tẹ̀ ti marry mo gbogbo yẹn. Àwọn tó jẹ́ kí n bọ́ sínú ayé padà nìyẹn. Ló bá fún mi ní ọṣẹ yẹn àti kẹ̀kẹ́, mo bá wẹ̀ ọṣẹ. Bí kẹ̀kẹ́ ṣe nínú ilé ìwẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ní o, bí kẹ̀kẹ́ ṣe lánàá mọ́ mi lọ́wọ́ nìyẹn. Mo bá pè pé ọ̀gbẹ́ni kí ló dé tó kẹ̀kẹ́ ń sáná báyìí. Ló bá ní iṣẹ́ àdúrà ti gbà ní yá, ẹ wọ́n ṣàdúrà sí. Mo ní èmi ṣàdúrà sí kíni. Èmi ni wọ́n fẹ́ 419. Wọ́n ti gbowó lọ́wọ́ mi. Inú bí mi jáde mọ́ àlọ́ba, mo ní láyé yín tẹ́ fi kú. Ẹ má dánwó ẹ̀wò sí mi mọ́. Èmi lẹ̀ ń fún ní kíní kámbàdì pé kí n máa fi wẹ orí. Wọ́n ní ṣe kámbàdì, mo ní ṣe kí n ṣe kámbàdì. Abẹ́fẹ́ kí n pèdé lé yín lórí kí n pọ́ ọlọ́pàá kó wá gbé yín sísè. Lára ẹ̀ wá balẹ̀ pé mo káwọn. Many people náà ti lo kíní yẹn fún lọ. Tí ó máa wẹ̀, sísá mi kan wá láti Germany. Gbogbo nǹkan tán rí nílùú kan tán lọ́gbọ̀n kan rẹ́rìn ni, but àwọn èèyàn ò ní fún yín lọ́rọ̀ sọ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀. Àwọn náà ni ó máa gba wájú ló máa gbẹ̀yìn. Èmi lè mọ̀ pé gbogbo nǹkan tán ṣe yẹn tíríkì rí láti fi gbowó lọ́wọ́ rẹ̀. Irọ́ ni. Ó náà ń wẹ orí ni kòkòrò ń bọ́lẹ̀. Irọ́ ni. Gbogbo kíní pátá àbámọ̀dá ni. Ṣé ìjọ tẹ́ wá ṣe kíní yẹn ṣe problem tẹ́ gbé lọ́bẹ̀ tó solve. Ibi tí wàhálà wà ní, adẹ ń sọ fáwọn èèyàn lójoojúmọ́ àti ìdánilẹ́kọ̀ọ́, ẹ ṣọ́ra. Gbogbo ibi tí wọ́n ti fi májíìkì hàn yín, oògùn ilẹ̀ Yorùbá kì í ṣe májíìkì. Ibi táwọn èèyàn ti ń gé tiẹ̀ rọ́ǹgì nìyẹn. Torí ẹ̀ ni continuity bàbá ìyá mi ló pè mí jókòó ọjọ́ kan. Bàbá ní oògùn ni mo fẹ́ fún mi ní oògùn kan lọ́dún náà lọ́wọ́. Oògùn ni. Bàbá wa sọ fún mi pé oògùn yìí tó bá ti lo oṣù 6 lára rẹ̀, o tún gbọ́dọ̀ ṣe mí. Pé tó bá fẹ́ tètè ga nínú ayé, máa ṣe oṣù 6. Mo wá pé wọ́n jókòó ní wáyé tí mo ṣe àṣejẹ lóṣù 6 ṣé bí tó bá ti lò lẹ́ẹ̀kan, ó yẹ kéèyàn blow lẹ́ẹ̀kan náà kéèyàn wọ́n ní oògùn orí bẹ́ẹ̀ o. Nígbà tí èso oògùn owó, wọ́n láwọn ológun ó ní máa ń ṣerú nǹkan máa ń fún yàn tó bá ti ṣe lẹ́ẹ̀kan. Ọmọ rẹ ti bí 10 years lọ́lù tí ó kú, tí owó náà dẹ̀ stop láti máa wá. Wọ́n ní eléyìí kì í ṣoògùn owó, káyé èrò lè nítumọ̀ ni. Káyé èrò lè nítumọ̀ nínú ayé. Pé tó o bá ń lò ó, àlàfo ọdún 3 tó bá fi lo àṣejẹ yìí, ní tó o bá gbèsè nínú ayé, ìwọ fúnra lára rẹ̀ wọ̀n mọ̀. Nǹkan pè lóògùn náà. Oògùn náà tó scarce, tó jẹ́ pé àwọn èèyàn ò lè rí. Tó ráṣẹ́rí ni, kì í ṣe lè rí níta gbangba. Mo sọ fún yàn, wọ́n èrò oògùn yìí. Wọ́n lè rí iye. Oògùn kì í ṣe nǹkan tí a máa rí iye o.
ẹ gbàgbé èèyàn máa sunkún débẹ̀ ni ọwọ́ àárẹ̀ ní jáde tán pè lóògùn nù ní Yorùbá ti sọ pé òun ló lọ́jọ́ kan pọ́njú òun ló lọ́jọ́ gbogbo tí pọ́njú bá mú yàn oògùn lẹ́ẹ̀fi bọ́ àṣírí mo gé fún ilé ni tó bá wù yín ẹ ṣe nǹkan mi ò bọ̀ ní tèmi ó sòdodo torí ọjọ́ ọ̀la tábà tún pàdé oògùn lẹ́ẹ̀fi gbọ́ táwọn yẹn bá wá ń wá wọn ní òsì oògùn bẹ o ẹni bá ní òsì ẹ wà ní o ìwọ tó o bá fẹ́ oògùn ọ wà àwárí lóbìnrin máa wá nǹkan oṣù rẹ̀ ẹ wà ẹ sì rí àṣírí mo gé fún ilé ni yìí ti sọ ní kẹ́ wá sọ́dọ̀ mi ẹ wà lọ sọ́dọ̀ ẹlòmíì náà àwọn èèyàn kún inú ìlú yìí lórílẹ̀‐èdè Yorùbá yìí tí wọ́n mọ̀ àṣírí mo gé fún ilé ni ṣùgbọ́n àwọn àlàlẹ́ tẹ́ máa bá pàdé tó burú jù ní kẹ́ mọ́ sọ fún yẹn pé ń wá nǹkan ibi tẹ́ bá ti kẹ́fì rẹ̀ ní kẹ́ lọ ẹ má béèrè lọ́wọ́ àwọn tí ó fi yín jẹun ibi tí problem wà nìyẹn. nígbà tí ọba ọmọdé yẹn gbowó lọ mo wá kúrò mbẹ mo lọ mo wá jókòó ara mi mo wá wò pé the best thing ní kébí náà tún ti ń bẹ nínú àpótí mi jáde mo bá fọkàn kejì máa ń lọ mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyàwó mi àjà lórí ẹtì yóò ní irú ewu lẹ wá bẹ̀rẹ̀ gan ṣùgbọ́n lẹ́nìí tó rí rìsọ́ọ̀tì nǹkan tí mò ń ṣe ó mọ̀ pé kí ló lè ti jẹ́ kọ́kùnrin òun mọ̀ ṣe tipẹ́tipẹ́ kí n support ẹ̀ kóun jẹ́ ìyá nífà fún mi I swear to God Almighty ó mọ̀ pé mi ò ní sí jàǹbá tó dáa lèmi máa ń ṣe ìyẹn báyẹn mo wá kíyè sára lórí ọ̀rọ̀ àrọ̀ ni wọ́n á ní pé nígbà tí wọ́n ní káwọn sí gbẹ́rẹ́ yẹn tí kò tí a bá ti tọwọ́ bá pò owó làwọn máa mú jáde wọ́n ti lo orí ẹ̀fẹ́ mi náà rí ní kékeré wọ́n ní bàbá Sàràkí sorry to say it wọ́n ní bàbá lọ Sàràkí bí ayíkẹ́ wọ́n tọwọ́ bọnú àpò ní wọ́n máa fọwọ́ jáde fọwọ́ náà ní máa lóru tíríkì ẹ̀ fáwọn èèyàn láì kó sápò ọkàn tètè tọwọ́ bá pọ̀ ọmọ mú jáde láì ṣe bàjíkì ara ibi tí wọ́n ti bá yé àwọn èèyàn jẹ́ nìyẹn ìtẹ́ ní wọ́n ṣe gbẹ́rẹ́ wọ́n ṣe nǹkan oògùn nìyẹn but ilé ìtẹ́ ní tọwọ́ bá pọ̀ mú jáde yẹn bàjíkì ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní ogun Yorùbá but a lot of people wọn ò ní farabalẹ̀ fíìmù lẹ́ ń wò ló ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ fíìmù Yorùbá wíwò ó ba yí àwọn èèyàn jẹ́ tí wọn ní ó kàn sílẹ̀kùn ni ó bá rí owó lówó bá rọ̀ kalẹ̀ látọjú sánmà ibi táyé àwọn èèyàn ti bàjẹ́ nìyẹn impression táwọn tó ṣe fíìmù ní impression tí gbogbo àwọn èèyàn tó wà ń ta náà ní kò dé rí bẹ́ẹ̀. laba máa yẹn àrọ ni olùgbà tó ń ṣe tóun wá rí pé òun ò rí nǹkan kan láti jọ yẹn báyìí lòun ti nígbàgbọ́ ní oògùn mọ́ ṣe wá rí tó ní experience bad experience tó ní òun wá ń gbé wá sọ online wọ́n fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n mọ̀ pé mo wá rí pé kíní tó ń ṣe yìí ayé àwọn èèyàn ló ń bàjẹ́ ọ̀tọ̀ ayé wọn ṣe ọ̀tún ṣe pé wọ́n láti máa condemn pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ lọ gba wrong place iṣẹ́ bẹ́ẹ̀ mi náà gba wrong place rí ibi tí mo dúró yìí wáyé tí màá sọ pé bàtí mo ti gba wrong place mi ní tẹ̀síwájú nínú ìrìn àjò mi nígbà tí òṣòwò tí mo fẹ́ ná fẹ́ anybody mọ̀ sí mi ò bọ́ sórí gbá fúnra mi kí n máa wá epo lórí epo orí ẹja kiri mo ṣe wá ń pàdé atẹ́gùn gidi atẹ́gùn yẹn ṣe wá ń fẹ́ wá tí mo fẹ́ ṣe wá ń tó mi lọ́wọ́ ẹ̀ wá ń sọ pé kíníkan pé kò sí nǹkan ẹ gbàgbé lórí ẹ̀ wọ́n ní ẹni tó bá lówó òtẹ́rù ìwọ̀n tí ó fi fọnà ló mú dání ó jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ Yorùbá nǹkan bẹ́ẹ̀ o ẹ má jẹ́ ń parọ́ tàn gbé nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ẹnìkan náà tó wá bẹ̀rẹ̀ question pé nígbà tí ẹ dé nǹkan bẹ́ẹ̀ even àwọn èèyàn tó gbé eégún láìpẹ́ ìtàn ṣò gbogbo eégún yẹn lọ́nà wọ́n ní ẹ ní àwọn eégún ńláńlá báyìí dání ní ẹ̀ lọ́wọ́ gbé lọ ká Fúlàní mọ́ ilẹ̀ Yorùbá léwu tí àwọn èèyàn bá wọgbó lọ ká Fúlàní mọ́ tó bá mú Fúlàní mẹ́ta àwọn Yorùbá náà ni ó bọ́ ta tí ó sọ pé àwọn ló pa Fúlàní mẹ́ta jó ní ṣẹ́ni pé ayé ò dọ́jú sọ ibi tí ń jẹ́ kí àwọn èèyàn máa sápamọ́ nìyẹn tí wọ́n fi ń gọ
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ń dúró de pé káwọn aṣáájú ìlú kí wọ́n give order pé ìyẹn ni ò jẹ́ kí àwọn èèyàn ó ráyè jà ṣùgbọ́n gbogbo àwọn alágbára tó ní nǹkan dání àwọn Fúlàní ò kọlù wọn Fúlàní mẹ́rin tó fẹ́ kọlù wọn mọ̀pá ò lẹ́wà láàrin ìlú ṣé látijọ́ náà ṣe gbogbo Yorùbá ló lóògùn ni àwọn tí wọ́n lóògùn lé wọ́n mara wọn àwọn tí bàbá wọn wò sátáré rí náà mara wọn bó ṣe rí nìyẹn kì í ṣe gbogbo èèyàn lẹ Yorùbá ẹ ló mọ ògùn but believe táwọn èèyàn ní Ìgbò àti Haúsá tá bá ti rí Yorùbá kábàá bí lè polóògùn ni because èdè wa ó jọmọ́ ògùn àwa ní ọ̀rọ̀ tá a lè sọ tó yẹ pé nǹkan ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ yóò máa ṣẹlẹ̀ gbogbo kìíní yẹn ó ti jẹ́ ká believe pé sòfà tó bá ti lè gbọ́ Yorùbá olóògùn nìyẹn ìbẹ̀rù yẹn máa ń wà ń bẹ̀ pé bọ́ kò rí bẹ́ẹ̀ ṣé gbogbo apáta táwa lẹ́ Yorùbá ìlà wa gbúdọ̀ mọ ògùn bí ṣe gbogbo wà ṣùgbọ́n ẹ bá fẹ́ máa ṣeré ayé ẹ má jẹ́ parọ́ tẹ̀ ẹ́ jẹ gbogbo àwọn tẹ̀rí politician tẹ̀rí tó ga àwọn kàǹkà àwọn tó ní company ńláńlá Nàìjíríà tẹ̀ wọ́n ẹ má trust wọn tẹ bá béèrè lọ́wọ́ wọn pé oògùn kíní báyìí ni mo wá wọn mọ̀ ilẹ̀ ṣùgbọ́n pé olóògùn gbogbo wọn ṣùgbọ́n wọn ò ní jẹ́ ẹ mọ̀ nítorí pé wọ́n mọ̀ pé ẹ̀yin wà gọ́líbù wọ́n mọ̀ pé tẹ́ ẹ bá mọ̀ ẹ̀ dára wọn wọn à ní jẹ́ kẹ́ ẹ máa ṣírí kan tó wà ní oògùn táwọn èèyàn mọ̀ nù ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tó kàǹkà nú ayé lónìí oògùn ni gbogbo wọn ń lò ṣùgbọ́n nítorí pé wọn ò fẹ́ kẹ́ mọ̀ làwọn ṣe ń kọ̀ǹdẹ́ mi àpótẹ́ yìí náà bá ti mọ ẹ̀ ní dọ́dọ̀ wọn mọ́ ṣọ́ọ̀ṣì ò ní kó mọ́ tẹ́ ẹ mọ bí tó yẹ kẹ́ lọ. ẹ má jẹ́ túndé désàlẹ̀ kòkò ọjọ́ ń bọ̀ ní Olúwa wí màá mú àwọn nǹkan kan wá lórí ìkànnì yìí tí ó jẹ́ àríkọ́gbọ́n àtàríkọ́ṣe fáwọn ènìyàn bóògùn ṣe máa ṣe jẹ́ pẹ̀lú process bóògùn ṣe ń ṣiṣẹ́ màá mú wájọ kan àkàṣàlàyé ẹ̀ fún yín briefly ìtàn pè lóògùn gangan àlàyé mi kò ní jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí ẹ̀yin ènìyàn wa Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kí ẹ bọ́ sọ́wọ́ lọ́wọ́ o à ní bọ́wọ́ lọ́wọ́ a máa rí ọ̀rọ̀ rí bára wa sọ kò sẹ́ àwọn èèyàn ní bad experience gan lọ́wọ́ àwọn èèyàn bíi babaláwo ní ibi kìnnìkan ní but púpọ̀ jùlọ ń bẹ̀ àwa náà ń gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ ẹlòmíwà tó gbé nǹkan gidi fún ṣùgbọ́n torí pé ọkàn rẹ sọ pé àbẹ́ni yẹn ti fẹ́ gbà òun ni kò ní jẹ́ kó rí nǹkan yẹn lò tí ó fi lọ́wọ́ tí ó fi condemn ògùn yẹn pé ẹni yẹn mi trust ẹ torí bó ti ṣe kíní gan ọ̀tọ̀ nìkan tá a sọ ọ̀tọ̀ nìkan tí ń ṣe so ó máa ń wà lọ́wọ́ ẹ̀pá tá a máa treat láìpẹ́ yìí ẹ̀wọ̀n bínú sí wa mo kàn fẹ́ láwọn èèyàn wá lọ́yẹ ni ìfẹ́ káwọn èèyàn kó sọ́wọ́ àwọn èèyàn mọ́ àní rí Dubai lórí abala tèmi tí sísá fún ọmọ mákọ̀tún ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà.